Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Ó ti ẹ̀ dá bá. Tọ́ bá fi wọ́n jófin bẹ́yẹn, kán fi wọ́n kí Ògúnjayé ló yìí ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ o. Ògúnjayé ló ń ṣiṣẹ́ o. Ṣé mọ̀ pé à ń sọ ìtàn ṣe, wọ́n tún ń ṣe mí. Ṣẹ̀rí pé Ọlọ́run wá fi wọ́n lẹ̀ fún Yèríra láti jẹ́ kí kán jìyà iṣẹ́ ọwọ́, kán jẹ ìyà iṣẹ́ ọwọ́ ibi wọn. Bẹ́ẹ̀ ni. Ashley mà tún ní o. Ebo ni. Nǹkan bẹ́ẹ̀. À ń sọ ìtàn ṣe, wọ́n tún ń ṣe mí. Ṣé mọ̀ pé a sọ nípa bí Ashley ṣe lọ arrest ìyá onífá. A ṣiṣẹ́ yẹn láìpẹ́ yìí. Wọ́n dé police station. Wọ́n rún ìyá onífá, wọ́n rún mọ́nú mọ́tò. Bí kábíyèsí tó ní kán dúró òun ń bọ̀, wọ́n láwọn ò lè dúró. Wọ́n gbé ìyá onífá, wọ́n gbé dé station. Kí kábíyèsí wá pé DPO pé wọ́n máa gbé ìyá onífá kíní òun palace wá sí station yìí. Báyìí, òun ní kán dúró. Wébẹ̀ tí wọ́n náà ti lọ. Tó bá débẹ̀ yẹn, kó ya tètè release màmá yẹn fáwọn tí wọ́n máa padà. Torí tó bá pé òun bá wọn ní ọ́fíìsì, màmá onífá ò ní dé ọ́fíìsì yẹn. Wọ́n ní ṣe ni DPO wá sọ fún kábíyèsí pé kó máa rò pé tán bá dé. Àní bọ́n ṣe débẹ̀. Wọ́n ní bọ́n ṣe débẹ̀ báyìí tí ìyá onífá bọ́lẹ̀ nínú mọ́tò tó fẹ́ wọ ọ́fíìsì. Gbogbo wọn bọ́n ṣe fẹ́ wọ ọ́fíìsì nìyẹn. Wọ́n ní Ògúnjayé gbé ìṣe èdè. Wọ́n ní màmá yẹn ló pe ìyẹn ìyá onífá. Wọ́n ló pe Ògúnjayé pé Ògúnjayé láìṣẹ̀ láìrò. Báyìí náà ṣe fún wọn, mú òun lọ sí ilé ẹjọ́. Wọ́n fẹ́ ti òun mọ́lé kó wá rescue òun. Wọ́n ní ṣàìdédé ni àrá sán pàràràràràràràrà. Wọ́n ló ṣán àwọn mẹ́ta mọ́lẹ̀. 2 la gbọ́ lánàá. Ẹ̀tọ́ sọ pé mẹ́ta, wọ́n ti ṣán mẹ́ta mọ́lẹ̀. A ṣe gbọ́. Wọ́n ní ṣíṣánlẹ̀ tó ṣán wọn mọ́lẹ̀. Báwọn pípù yẹn ṣe nà pọ̀pọ̀pọ̀pọ̀. Gbogbo àwọn tó kù wọ́n fi ríge. At the end of the day, láì fọ̀rọ̀ gùn, wọ́n bá ní kí irú ìkéde lé. Ìyá onífá dé ààfin. Kábíyèsí òun try láti sọ pé kóun máa bọ̀. Ó ní kò need. Báwọn náà ṣe ó ní Ògúnjayé ló bẹ́ẹ̀lì òun ló rescue òun. Wọ́n ní báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀. Báyìí kàṣà báyìí káwọ̀ èdè kìíní kan. Nítorí ẹ̀gbà tó wọ́n rẹ́ nìkankan bó ń ṣe à ń bọ̀ nílé nìyẹn. Náà bá ní kò pẹ́ kò jìnnà bí àwọn station wọ́n ṣe gbé òkú àwọn mẹ́ta tára sán pa. Ó kàn máa gbé bọ̀ ní ààfin. Wọ́n náà ti gbé dé ààfin. Gbébẹ̀ tí àwọn security nìkan gbé òkú wọn sí ẹ̀yìn géètì, kán má gbé wọ palace. Kán má gbé wọ palace, kán gbé sí ẹ̀yìn. Wọ́n ní àwọn ọ́físà mẹ́ta ló gbé òkú àwọn DSS tí àrá sán pa sí Ògúnjayé tó strike. Hallelujah. Wọ́n ní before you know it, wọ́n lọ sọ fún kábíyèsí báyìí kábíyèsí ní kán má gbé wọ ààfin. Wọ́n ní security ní kán gbé sí ẹ̀yìn géètì. Ṣé wọ́n pé kábíyèsí òkè ní wọ́n rókò. Ọlọ́run ní jẹ́ kí gbogbo á rókò. Wọ́n ní bí wọ́n ṣe padà sí ẹnu géètì pé kán lọ dúró sẹ́nu géètì pé nǹkan ṣe ṣẹlẹ̀ ni pé kábíyèsí ni. Nǹkan tí tẹ wá pé òun kọ̀ ṣáà kọ̀ tó pẹ́ ní sùúrù. Gbogbo eléyìí ò ní ṣẹlẹ̀. Kán lọ pé Ashley wá. Wọ́n ní pé Ashley gangan àti kábíyèsí àti ìyá onífá gbogbo ọ̀nà wá bá. Wọ́n lọ pé Ashley. Wọ́n lá Ashley. Ṣé wọ́n pé láti ìgbà Ashley ò tí wọ ààfin. Ṣé wọ́n pé mo sọ fún wa pé Ashley ti gba òun yẹn nígbà tó rí náà kànga. Àwọn tó lọ bẹ̀ lọ́wọ́ kan wọ́n mú ìyá onífá. Kíní ti ṣán wọn mọ́lẹ̀. Àrá ṣán wọn mọ́lẹ̀.
pé kóun wá dúró pé kó mójú má rí ibi ni gbogbo ara ló gbọ́ wọ́n ní bí wọ́n wá Ashley wọn ò rá Ashley wọ́n ní Ashley gan àtìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣe pa Ashley ò sí láàfin nǹkan burúkú ṣáà pé ó ti jẹ nǹkan tí ò lè gbé mi ìyá nífà ibi tí owú jíjẹ ibi tí ìtara tí ò wúlò tí ò nẹ́sẹ̀ ńlẹ̀ tí wọ́n ń fà láàfin wọ́n ní ó ti wọ́ kàràrà Ashley ti wọ́ kàràrà ó ti sá lọ lọ́ba ni báwọn ọlọ́pàá ṣe pé Ashley ni wọ́n ló pa Ashley wọ́n pa Ashley Ashley ò gbọ́ Ashley ò gbé call before you know it Ashley ti pa fóònù kò gbé call mọ́ so kábíyèsí ni ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi ò mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ torí ẹ̀ ló ń ṣe bá yín pa Ashley kẹ̀dẹ̀rẹ̀ ó ti nà pápá bọ̀rà ẹ jẹ́ fún yín ní ìmọ̀ràn kan ṣé mọ nǹkan tẹ́ máa ṣe lọ sí ẹgbà báyìí kí ló bá Ìyọ̀nífà ní ààfin Ìyọ̀nífà ti wà ní tẹ́nítìrì ẹ lọ bá bóyá Ìyọ̀nífà wà nǹkan ṣe sí kí ni ẹ fẹ́ kí ẹ ti ìgbà tẹ́ bá gbé wá kí lẹ fẹ́ kàn ṣe wọ́n lóyè mí díẹ̀ pẹ̀ tí wọ́n kàn nà sílẹ̀ wọn tí because wọ́n kàn nà pọ̀pọ̀ bẹ̀tẹ̀ mí díẹ̀ wà dà pé bóyá ọ̀gá wọn ní kan lọ wò bí wọ́n lè jí dìde kíkíyà kábíyèsí lóhùn ò ṣe gíní òun ò ṣe Ọlọ́run òun jókòó dìde o àbí Jésù Kristi òun ò jókòó dìde o pé kọ́ lọ bèrè lọ́wọ́ Ìyọ̀nífà bóyá ó ṣe é ṣe fún Ìyọ̀nífà kọ́ tiẹ̀ lọ bèrè ìkọ̀sójú ló rójú ṣàánú wọ́n ní bí wọ́n ṣe wà lọ nìyẹn ẹ lọ kẹlọ bèrè lọ́wọ́ Ìyọ̀nífà bóyá tí Ògúnjayé bóyá tó bá bẹ Ògúnjayé bóyá Ògúnjayé á release ẹ̀mí wọn á come back to life we can try kan lọ wọ́n ní bó ṣe wá wọ́n ní báwọn ò lọ kábíyèsí àfi tí kábíyèsí bá lè bá wọn sọ fún Ìyọ̀nífà kí Ìyọ̀nífà tún rí wọn kó tó rán àrá sáwọn tó tún gbé àwọn tí àrá sán pa báwọn ò lọ kábíyèsí ló dàbí pé ẹ tí rẹ́dí láti ṣe nǹkan tí ẹ fi tìtorí ẹ̀ wá ẹ jẹ́ ìyá tètè lọ bá Ìyọ̀nífà eléyìí apá òun ò rán anybody níṣẹ́ o ẹni tí tó wá mú yín wá òun la ìpìlẹ̀ ẹ̀kan ṣé ó dá yín lóhùn kó dáhùn àfi táwọn bá rí i gbọ́dọ̀ kò tiẹ̀ nídìí because ẹni tó sá lọ yẹn tó wá pè yín ní ká wá mú Ìyọ̀nífà kí yẹn tó lè wọ àfi pé àwọn ò garanti ẹ̀ o ní ẹ lè rí o bẹ̀tì nǹkan tó tẹ́lẹ̀ tí mo fẹ́ help yín láti ṣe ní pípẹ́ lọ bá Ìyọ̀nífà òun ló lè fún yín ní àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í bá ṣe kékeré ẹ̀yìn èèyàn mi wọ́n níbi nǹkan tí kábíyèsí sọ fún wọn ni help tí kábíyèsí lè ṣe rẹ́ńdà fún ẹ pẹ̀tù wọ́n yìí bẹ̀rù bóyá kí kábíyèsí kó jọ kó wá bá wọn débẹ̀ bóyá kó bá wọn bẹ̀ Ìyọ̀nífà kábíyèsí ní nǹkan tóun fẹ́ ṣe lòun ti sọ fún yín ṣé kẹ̀nà tó wá gbọ́ Ashley wà around sí òun ló máa mú yín káàkiri bí ìbẹ̀ tójú ló rójú ṣàánú torí ẹ̀ ní pé kì í ṣàfihàn òun ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣe thank God pé station yín ni gbogbo rádaràda yẹn ti bẹ̀rẹ̀ gbídé ọ̀dọ̀ òun dédé kò ṣe ayé ìbàyẹ̀ so kò ní ìdí pé ẹ fà máa fún òun ní wàhálà lọ́lọ́ bá Ìyọ̀nífà ẹ̀yìn èèyàn mi ó ga jù ẹni á wí fún ọba jó gbọ́ ẹni á wí fún ọba jó gbà ẹ ṣe gan-an ṣe rí ilé ayé Ashley ẹni bí mọ̀ràn ló ń pọ̀ wọ́n ń gé Ashley lọ́wọ́ ó ń wo òrùka wọ́n ṣe ń gé láwọ́ ló ń wo òrùka ókè náà ẹ̀yìn èèyàn mi ẹ ṣe gan-an ẹ kó etí gbọ́ tí ìtẹ́tí sí wọ́n lè tí tó bá gbà ló gbọ́dọ̀ gbà àbọ̀ ṣe é mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ní àná yẹn
tá kọ́kọ́ ti sọ fún yín pé báyìí ní Ashley ti lọ dáràn. Nísìnyí Ashley is nowhere to be found o. Ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ kẹjọ. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ẹ fi tó kù sí comment section. Ẹ ṣègùn àbúyín àbọ̀ Ọlọ́run adájú lórí. Àní dáràn ọ̀ràn làwọn máa dá o. Àní dáràn lórúkọ Jésù Olúwa wa. Ẹ ṣègùn bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Láyọ̀ o.